Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. You have no idea who you're talking to. Gbogbo ẹni sọ̀n jàre. Oh, many tó ń bá sọ. Ẹgbẹ́ ẹni sọ̀n ta ni yín? Ọ̀nù ọ̀mọ ẹni tó ń bá sọ ta ni yín? Eré rẹ̀ ló pa wá ṣe ń bì ní. Kí ni gbogbo trash? Mo sọ fún yín pé ìyá ọmọ ń jẹ mí ni. Lawyer ni mo bá lọ́rọ̀. Mo understand nǹkan tó ń go through. You are full of emotions right now, so I understand all your emotional outbursts. Borokini. Bọ́lọ́wọ́ bá tẹ́. Wo kí ni gbogbo ijó làkàtí ọ̀tí tó ń jó yìí náà? Ó lè jẹ́ mọtí kó fi kalẹ̀ kó mọtí kó fi jó sí. Ilẹ̀ ti sọ ilẹ̀ ti sú. Mo ti fẹ́ sùn gẹ́gẹ́ mi. Tó bá ń kó ní nǹkan tó sọ tó bá ní nǹkan tó sọ jẹ́ ní tètè máa lọ nílé kí n lọ sùn. Èwo ló fà kọ́ra. Ṣé mo ń kára mọ́ ọ̀nà? Èmi ló fà kọ́ra. Mo jẹ́ ẹ̀sán kankan fún ọ. Gbogbo ẹ̀ ti lójú tù báyìí o. Kí ló lójú tù? Alẹ́ mi ní ìjọba. Èmi ni màá jọba pàkúrọ̀. Wo yí ìjẹta bíjẹ ni màdé tó ń yọ iná lẹ́nu tó ní ifá àwọ̀dọ̀ ẹ. Ifá wèrè wo? Bí bọ̀ bá wọ̀dọ̀ mi ní ká yà lúkèwé mi ní wọ̀dọ̀ fá. Ó ti jọba. Ìwọ tó ní wọ́dọ̀ fá ó ti jọba pàtàkó fún rẹ̀. Wo yẹ ìṣàn kankan fún ọ. Tó bá ti dọ̀la, mo fẹ́ yẹ lówó tí mo ní ní o. Kó wá gbádá tó buyè kú yàn tọ́ ẹ pé tó bá rí lọ́rùn chief wa ní olóyè ńlá lè gbogbo àkún rẹ̀ kò fi sí. Fìlà rẹ̀ jókòó dúró rẹ́gí kó gbọ̀nà àfin lọ. Bó bá ti débẹ̀ ọba tuntun lẹ́bàá lọ́la. Wo dúró sọ pé ajá ní kejì ẹ̀kọ́ bí kìnnì kan bá sá ó yẹ kó lówó rẹ̀ wá sọ mọ̀ pé èmi náà lẹni tó lè láhùn fún kí ni àgbékẹ̀lé rẹ̀ gangan tínú ẹ̀ fi ń lọ báyìí náà. àdé ọmọ bíà sọ́kọ̀ ẹ̀. ṣé ọ̀rẹ́dì láti sọ nǹkan tó wà. àdé ọmọ bíà bọ́lọ́wọ́ wá tẹ́ ó yẹ lẹ́sẹ̀ hit me. ọwọ́ bá ilẹ̀ mọ́ yín lónìí ẹ̀yin ni ọwọ́ bá ẹ̀yin lọ́mọ ọlọ́ àbí lọ́sàn-án o lè lóru ẹ̀yin ni. ṣé lóòótọ́ ni wípé pọ́blẹ́mù wà pẹ̀lú àwọn dọ́kúmẹ́ǹtì? ó pọ̀ tó bá rí nǹkan jákujàku rọ̀dọ̀ọ̀dọ̀ tó ń kọ síbẹ̀ ẹ̀rọ ti pọ̀ jù ẹ̀rọ ni everywhere ṣé náà kọ́ kí ní ẹbí ẹni tí ò lọ léwe rárá
tí ó bá yẹ pé èmi gan ní àròjinlẹ̀ pé well kí ọ̀kan wùwà tó dà kó yẹ kí n fọwọ́ kàn anything tó ní ṣe pẹ̀lú pépà yẹn. torí mo rántí pé nígbà tá a sọ̀rọ̀ nípa business yìí ìtẹ́jẹ́ kó yé mi ní pé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú business yẹn mọ́. mo rántí. torí lọ́jọ́ yẹn ẹ bínú gan tẹ faraya gan. mo rántí dáadáa. ẹ wojú mi ṣé ẹ fẹ́ padà síbi business yẹn. no. kí wàá ló tẹ̀ sign document yẹn kẹ́ẹ̀dẹ̀ ta shares yín fáwọn pípù yìí kó ní kálukú máa bá tiẹ̀ lọ. It's so tough. It's just very tough. I know what I want, but I'm not willing to face what is necessary. Ẹ má bínú. Ó dàbẹ̀ ni pé ẹ̀yin kò tí mi lè tẹ́fẹ́ ṣe ní ọ̀rọ̀ yìí. Yóò lè bínú. Tí mo kàn ń wò ni pé tí n bá ta shares yẹn fún Halima, tí mo gba owó dání, máa ní láti béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ ara mi. Ìbéèrè yìí kẹ́ ni ó jẹ́ ìbéèrè tí mo ti máa ń bèèrè mi for the past 2 years tí mi ò dẹ̀ tí ì dáhùn ẹ̀. Ìbéèrè wo ni? What next? What next bí ti báwo? Kí ni ó kù tí máa ṣe nígbà tí bá ta ṣe àyàntàn? Kí lèmi gan fẹ́ ṣe in life tí máa fi face future ara mi? Ṣẹ̀rí, ní tèmi fẹ́ sọ fún yín. Ẹ nídìí láti rush ara yín rárá o. Níbi tọ́rọ̀ ìdè dúró ń sìn. Lẹ́yìn kẹ́ ẹ fi àdúrà tì, kẹ́ ẹ fi gbogbo nǹkan lọ́lọ́run lọ́wọ́. Tó bá tó àsìkò àtiṣù, àwọn àgbà ní fùrọ̀ máa là ní. Ohun tó dá ń fàdúrà, ohun tó dẹ́kun díẹ̀ káàtó náà, àdúrà ló ń fẹ́ o. Okay. Máa pe Halima. Màá ní kó send that same lawyer kó send ẹ wá. Nice one. Ìyẹn wà okay. Then I will sign the papers. Ìyẹn máa dà. Shock Buma Gbasha. This is our first chance to land our first strike, and I want it hard and deep. Nǹkan tí wọ́n fẹ́ nìyẹn, ṣé bó dí pẹ̀lú nǹkan tí Rotimi bá fẹ́? You know how cases like this works. Kí ni Rotimi ṣe? Borokini. I don't know. Health can deteriorate. See, that man must rot in jail. Because he will power gone. Kilo bawa. Sibajo wal office one the last time ni. You were acting like you don't know what you were doing. Duro, erumbe ni.
and share anyhow. There are some certain steps I need to take. We have to learn how to separate emotions from due process. Excuse me, that's not realistic. You know, Solenu Tiodu. This is my sister. Oh, can you expect me to feel anything? Easy. Sorry. We need to talk. I'm listening. I'm gonna need any court. I mean your sister. Yes. Huh? Yes. Well, you condition. Look, I need overstating the commission in my head. She for any court. Mo pe the George Barrinson. Ma jeki. Oh, Mon Kotonso. Oh, my Jackie. She's not going to any court. Rotimi, you just have to listen to me. Listen to what I have to say. Drono, are you telling me we could see any other way? Could see any other way to lift the attack issue except this? Let me tell you, there's no other way. This is the only chance we have. I feel your pain. I understand what you're going through and how you feel. Let me tell you something. We can map out plans. I know how this thing works. I know I've already mapped it out. Yeah, look, even if she's not strong enough to stand and walk, I'm really on the court. Yeah, even with drip attached. I'm a Aderinoye. Well, we live on the court. I'm a rising. I'm a in this situation. Yeah, everybody bad person to the project. Guy, she know they go any court. So forget the sermon. Think about it, Rosie. Just think about it. You think I'm going to move on the way? Wọ́n gbójú ẹ sọ́n jáde Adébọ́lá. Èmi mà ni. Ta ni wọ́? Ìwọ ni. Èmi Adébọ́lá. Ìwọ ni. Mo ní ìwọ ni. Ọ̀dà, ká má bínú. Gbogbo rádaràda ò sí wo. Èmi ò ní máa bọ́ dá sí gbogbo rádaràda ilé yìí mọ́ o. Ẹni tó bá lójú tí o. Láyé ẹ. Má pè mí sí irú ọ̀rọ̀ rádaràda báyìí mọ́ o. Má pè mí sí irú àwọn ọ̀rọ̀ rádaràda báyìí mọ́. Lọ́gùdé mo mọ̀ pé inú ní bí ọ. Inú ni. Oyin sì wá yín sì ṣàtúnṣe sọgbọ́. Àtúnṣe kí ló ṣe? Àtúnṣe kí ló ṣe? Wo o ò lè jọba mọ́ o. O ò lè jọba mọ́ o. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀, àtúnṣe ló yẹ ká wá. Irú àtúnṣe wo ló fẹ́ wá? Wo èmi ò mọ̀ ní interest nínú àtúnṣe ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn ìwèrè kan tó lè máa rò lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò kọ̀kan mi o. Ọ̀dọ̀ yín mà ni ó ti wà. Àtúnṣe náà ọ̀dọ̀ yín mà ni ó ti wà. Ọ̀dọ̀ ta ni ó ti wá? Ọ̀dọ̀ yín mà ni. Ọ̀dọ̀ ta ni? Wo èmi ti jáwọ́ lọ́rọ̀ ẹ ti pẹ́ o. Mo tefetefe mo ti jáwọ́ gbogbo nǹkan náà dáadáa ti ṣẹlẹ̀ ni mo ti jáwọ́ lọ́rọ̀ ẹ. Lọ́gùdé mi ò lókè mìíràn lẹ́yìn ọ̀run. Ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mi ò lẹ́ni bọ́dì lẹ́yìn nílùú yìí o. Bẹ́ẹ̀ lè dẹ̀yìn lẹ́yìn mi o. Ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó dà ẹjọ́ ẹ má bínú. Mo pe inú bí yín gbogbo tẹ bá ti ní kìí ṣe máa máa ṣe. Ṣé gbọ́? Bí ó ṣe máa ń sọ náà nù. Bí ó ṣe gbogbo ẹ̀ ntọ́ bá dẹ̀ sọ ní ìsìn kó tó ṣe ju márùn-ún ó ti gbàgbé. Ọlọ́run tèyí ó yàtọ̀ gbogbo nǹkan tẹ bá ti wí òun ni màmá ṣe ṣe ti gbọ́ and I promise you I will not disappoint you. bẹ́ẹ̀ òyìnbó wèrè dákun gbóyìnbó rẹ̀ gbòdì dágbòdì. lẹ́gẹ̀dẹ́ màá sì sanwó òyìnbó fún ọ ìfọ̀ olówó ìfọ̀ báyé rẹ jẹ́. gbogbo nǹkan lọ́wọ́ owó lọ́dọ̀ sí. I can't sign this. Kí ló tún ṣẹlẹ̀? Irú jágbajàgba wo lẹ kọ sí ibà yìí? Ẹ̀rọ ti pọ̀ jù náà, ẹ̀rọ here and there. Ṣé ìwọ yìí ṣe English in school ṣá? Ẹ wò sá, èmi máa dà mí kiri bíi Bimbo, I'm not a dog. Tẹ́ bá ní issue pẹ̀lú client mi, mo máa suggest kí ẹ bá wọn sọ̀rọ̀. Ṣé òun ò tọ́ wèrè? Ìwọ lọ́yà jakujaku you this feeding bottle lawyer tó ń bá mi sọ̀rọ̀ anyhow. Ìṣẹ́jú ẹ̀ rárá. Ó ní o mọ̀ kó lọ wá àwọn lọ́yà tó yarantí. You this baby lawyer. Feeding bottle lawyer. Hello ma.
Yes ma. Ẹ wò wọ́n tún ti reject ẹ o. Bẹ́ẹ̀ ni. Wọ́n sọ pé ẹ̀rọ ṣì wà ń bẹ̀ ni. Ẹ̀rọ wà ń bẹ̀ àbí wọ́n sọ pé ẹ̀rọ wà ń bẹ̀. Ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀. Fine. Take your filthy thing away from me. Wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ni. Mo ní mi ò lo fóònù ẹ láti bá wọn sọ̀rọ̀. Take your 3310 away. No sense. Nokia 3310. Baby lawyer. Hello, Jaye. Hello. Oh, I think I have to come and see you yourself. Yes. I'll massively enroll, so. Kí ló sọ? Kilimanjaro no sọ. Before the count of 10, leave my house. 10, 9, 8. Borokini. My lord, ó ṣe mí kàyéfì pé ẹnìkan lè nàka àlébù mọ́ ẹni gbajúmọ̀ láwùjọ láì ní any shred of evidence. My lord. Sustain. Báwo ni wọ́n ṣe mọ̀ pa evidence? Oh, ní kankan, you are bluffing. My lord, I am no fool. Àti ìṣó yẹn. Enough. Enough, please. Arábìnrin tí a ń sọ̀rọ̀ nípa èyí ló fẹ̀sùn kan honourable. We need time to prepare and collate something tight enough to nail this man. You can't find anything. You can't find anything. Can I please ask my honourable colleague a question, Mr. Animashaun? S-A-N Animashaun. I can call you Animashaun if I like. Ẹ jọ̀ọ́ náà yẹ kí n béèrè question kan lọ́wọ́ yín. Báwo lẹ ṣe feel nígbà tí client ń sọ fún yín wípé àwọn ni wọ́n ṣe? Will you keep your dirty mouth shut? Caution your client, please. Lawyer. Àbí wọ́n sọ fún yín? No, answer the question. Ṣé wọ́n sọ fún yín? Wo baby lawyer. Gbogbo kì tó ń sọ lẹ́nu yẹn mo ti sọ yẹn kọjá many years ago. You cannot come to court and be harassing my client. You will not call me. Enough! You have 48 hours. My lord, I am pleading for 72 hours. 48 hours. Gbogbo wọn. Ọ̀daràn ni bọ̀bọ́ yẹn. Ó dá mi lójú pé ó ti bribe gbogbo wọn ni. No, kò yí sí kéèyàn kan fi rẹ̀ síta bẹ́ẹ̀. You know the way the society is being tagged the rape victim. It's very hard. Ó ṣe rí Femi náà gbà tí mo wá school nìyẹn. I mean, you mean you were... Bẹ́ẹ̀ni, Dean of Faculty ló pè mí sínú ọ́fíìsì ẹ̀ tó dẹ̀ tilẹ̀kùn. Ó fi ọwọ́ rírùn ẹ̀, ó fi bò mí lẹ́nu. He raped me. Mo pariwo títí kò sẹ́nibọ̀dì tó gbọ́. Well, things have changed now. I'm a different woman. My time of keeping silence is over. That means we have less than 40 hours. I'm a child, or no? Please, still, we can get people to answer us. Lie ní any shred of evidence. My lord. Mi mọ̀ pé ó máa yàtọ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ yẹ kó pẹ́ ni? Rárá sà, ìyẹn tí ẹ bá ti ní suspend mi. Dr. Debbie Lonson, I need bad news for you. Lẹ́yìn gbogbo interrogation àti ìwádìí tí a ṣe, a rí pé ó jẹ̀bi àwọn ẹ̀sùn tá a fi kàn ẹ́. Fraud specifically. In the illegal renewal of your practicing license for the past 7 years. Ìdájọ́ wa wálé yìí. A máa withdraw license yẹn from you for odidi ọdún méjì. Tá a bá wá gbọ́ kó practice within these years, then ẹ̀wọ̀n ló fi ń ṣeré yẹn. That is it. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́, please.
Dr. Debbie, Sir? you may go. Kimalo. Ulimalo, Oshin, thank you. Please go. Thank you. Hello? What's my license? Me. Debbie! Hello, Taking care, padà. Hello, Debbie. What the drone ba mo ń pè now? What is it? Well, Shori, to be honest with you, mo mọ bó ṣe feel deep down nínú ọkàn mi. Báwo lẹ ṣe fẹ́ mọ mo e feel? Ṣé bẹ́ẹ̀ náà wà lára àwọn tó dájọ́ fún ikú fún career mi? Well, you see, the law is the law. What is it? Why are you running after me? Shori, listen, Debbie. Ọ̀nà àbáyọ ṣì wà. Your career does not have to die. Okay, kí ni mo lè ṣe? Now you're talking. Shori, kò ní nǹkan tó le. Shori, nǹkan tó ní yẹn. Wàá lò wá fi get nǹkan tó fẹ́. O understand? Gbogbo náà ló kó ra ẹ̀. O understand? Shori, career tó fẹ́ kú tẹ́lẹ̀ yẹn kò ní kú mọ́. O get wá kó lo nǹkan tó ní. O get nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Wá fi get nǹkan tó fẹ́. You know? Shori, kò ṣe nǹkan tó ní now. Debbie. Sir, 48 hours yẹn tẹ fún wa yẹn ó máa le díẹ̀ o torí pé àwọn witness ta ni ó fún wa ní problem díẹ̀ but tẹ bá lè fún wa ní time máa settle everything and again sir a recall will be most appreciated sir. Kí ni nǹkan tó ń sọ ní pàtó? Sexual assault ni mo sọ. Ṣé o fẹ́ máa kọ́ mi níṣẹ́ mi? I apologize sir. So kò tiẹ̀ sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ló ń play to the gallery. But more. Sir, I just need a little more time. If you want time, yes. Get out of my office. Sir, I'm only Get out of my office! Nonsense. Baby lawyer, bó ni jọ tọmọrí ti gbé lu ẹ. See this, yeah? It's not over. Of course. I know you are not a fool. Mo mọ̀ pé o ṣe máa jà lọ sí mi. Baby lawyer. Babe. Báwo ló ṣe lọ? It went well. No, it went well. You know what? I met with the judge today. Ọmọ kan tó sọ, ó fún mi ní hug. Ọkọ fún mi ní hug, ó ní, okay, Junior, tẹ̀lé mi lọ sí wedding daughter mi o. After that, ó lóun wà impressed with how good I have been. Wo bí náà ṣe dùn tó. Ìbéèrè òṣì. Bóyá ká record Ronke hospital. What? Ká lọ calm, ká fi record statement. A lè even video gbogbo bó ṣe ń ti tubes bọ̀ lára. Àwọn machines tó ń lò fún. Kí ló feel? Suzanne, lawyer yẹn ò like me. Joe doesn't like me. Kí wàá la lè ṣe sí? Mo feel pé ká present evidence tí kò ní wà easily countered. Borokini. Àtúnbí mẹ́wàá tí a lọ jẹ dínà ní villa wọn tí ó wà ní Òkè Ìbàrà. Mo ṣe ń jẹun lọ ní Honorable fi ojú bákọ̀bákọ̀ wò mí. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wà kan
tẹ́ ti sọ fún wa wípé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwọn gbọ́ pé honourable fi ọwọ́ kan ìkọ́nú àwọn obìnrin tí ó wá jẹ dínà ní ọ̀dọ̀ wọn. Eléyìí ni ó wà ní ọkàn mi nígbà tí honourable wò mí bákanbákan. Ẹ̀rù sì bà mí gidigidi gan. Ìgbà tó wá yá, wọ́n á béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí tí èmi ò fi sọ̀rọ̀ pẹ́ rárá. Be fine girl like me. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa ní ìka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ọ̀rẹ́ onímọ̀ náà fi kí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́.